A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ààrẹ Bọ́lá Tinubu ni wọ́n ń retí kí ó ní ìpàdé pẹ̀lú àwọn adarí iléeṣẹ́ amúnáwá lórílẹ̀-èdè gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ láti yanjú gbèsè tírílíọ̀nù 4 náírà tó ń dúnkòokò mọ́ àti ríná lò lórílẹ̀-èdè. Lára ìgbésẹ̀ yìí ni ti ìpàdé tí ó wáyé ní ọjọ́ Ìṣẹ́gun láàrin Mínísítà Agbára Adébáyọ̀ Adélábù àti alága Gencos ní Àbújá láàrin ìbẹ̀rùbojo kí ẹ̀rọ amúnáwá National Grid má dẹnu kọlẹ̀ látàrí àìsí epo. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí iléeṣẹ́ agbára fi léde lánàá, ìjọba ti wá jẹ́jẹ̀ẹ́ àti gbé ìgbésẹ̀ láti mú àdínkù bá gbèsè tírílíọ̀nù 4 náírà tí wọ́n jẹ àwọn iléeṣẹ́ amúnáwá Gencos. Síwájú àkókò yìí ni ìròyìn jábọ̀ wípé Gencos fi ìkìlọ̀ ránṣẹ́ sí ìjọba àpapọ̀ lórí àkójọpọ̀ gbèsè tí àpapọ̀ rẹ̀ ti lé ní tírílíọ̀nù 4 náírà. Iléeṣẹ́ yìí ní gbèsè tírílíọ̀nù 2 ti ọdún 2024 ni ìjọba ń jẹ wọ́n báyìí, yàtọ̀ sí àjẹ́lẹ̀ 1.9 trillion naira tí ìjọba jogún bá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Mínísítà àná fún ètò ẹ̀kọ́ àti ọ̀kan gbòógì ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Oby Ezekwesili ti ṣẹ́ kanlẹ̀ lórí ẹ̀sùn wípé ó gba owó àbẹ̀tẹ́lẹ̀ láti lè ṣe àtìlẹ́yìn fún Sínátọ̀ Natasha Akpoti-Uduaghan lórí ẹ̀sùn ìbálòpọ̀ tí ó fi kan ààrẹ ilé-ìgbìmọ̀ Godswill Akpabio. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni Ezekwesili ti fi ìkìlọ̀ tó gbópọn ránṣẹ́ sí Sandra Duru, ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tí ó fi ilẹ̀ United Kingdom ṣebùgbé, tí ọ̀pọ̀ mọ̀ sí Professor Mbeki, tí ó ní Akpoti-Uduaghan ṣe àgbélẹ̀rọ irọ́ tako Akpabio. Ó tún ní wọ́n san owó fún Ezekwesili kí ó bá lè gbè lẹ́yìn ẹ̀sùn ìbálòpọ̀ irọ́ tí Akpoti-Uduaghan gbé kalẹ̀. Ezekwesili ṣe àpèjúwe ẹ̀sùn yìí ní èyí tí kò lẹ́sẹ̀ ńlẹ̀, irọ́ tí ó pani lẹ́rìn-ín, bí ó ti sọ àtọ̀túnsọ àfojúsùn rẹ̀ fún ìdájọ́ òdodo àti ọwọ́ mímọ́. Ó ní ẹni orí rẹ̀ bá pé tí ó mọ àkọọ́lẹ̀ òun kò ní bá wọn lẹ̀dí àpò pọ̀ tako òun. Mínísítà náà ní wọ́n mọ̀ láìṣiyèméjì wípé gbogbo owó tí ó wà ní ilé ìfowópamọ́ àgbáyé kò lè ra òun níyè tàbí ibi tí òun bá gbé dúró lórí ìṣẹ̀lẹ̀ tí òun bá pinnu àti ṣe àtìlẹ́yìn fún. Ó wá túbọ̀ fi ìṣọ̀kan rẹ̀ hàn sí Sínátọ̀ Akpoti-Uduaghan tí ó ti pè fún ìwádìí lórí ẹ̀sùn tí ó pè tako Akpabio. Ezekwesili ní àtìlẹ́yìn òun kò wá láti òṣèlú tàbí ohun tí òun fẹ́ gbà, ṣùgbọ́n nípasẹ̀ ohun tí òun ní ìgbàgbọ́ nínú rẹ̀. Mínísítà náà parí ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú tẹ̀síwájú títí ìdájọ́ òdodo á fi wáyé, so fight on until justice is served. Títí di àsìkò yìí, ààrẹ ilé-ìgbìmọ̀ kò tíì fèsì ojútáyé sí ìwádìí tí wọ́n ń pè fún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Akọ̀wé àná fún ìjọba ìpínlẹ̀ Anambra Oseloka Obaze ti kọ̀wé fi ipò sílẹ̀ kúrò ní ẹgbẹ́ òṣèlú Labour bí ó ti ṣe àwáwí àìlèyanjú rògbòdìyàn láàrin àwọn adarí ẹgbẹ́ wọn gbogbo. Obaze, tí ó tún sìn gẹ́gẹ́ bí alámòjútó ìpolongo ìbò fún Peter Obi, fi ẹ̀hónú rẹ̀ hàn lórí bí àwọn adarí ẹgbẹ́ ṣe ń yanjú rògbòdìyàn àárín ẹgbẹ́ bí ó ti ní ìdìbò abẹ́lé fún ipò gómìnà tí ó wáyé ní ọjọ́ 5 oṣù kẹrin kún fún àìṣedéédé. Nínú lẹ́tà tí ó kọ ránṣẹ́ sí alága ẹgbẹ́ òṣèlú Labour Uchuche Ward 406 ìjọba ìbílẹ̀ Ogbaru ni ó fi ṣàlàyé ìdí tí ó fi kọ̀wé fi ipò sílẹ̀ pẹ̀lú wípé ó jẹ́ ọmọ ẹgbẹ́ tí ó ṣe gbòógì. Obaze kó ipa pàtàkì níbi ìpolongo ìdìbò ààrẹ ọdún 2023 fún Obi. Bákan náà ni ó jẹ́ ọ̀kan pàtàkì ọmọ ẹgbẹ́ Obedient Movement. Kíkọ̀wé fi ipò sílẹ̀ rẹ̀ ti wá dá awuyewuye sílẹ̀ lórí ipò tí ẹgbẹ́ wà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Fàákájà tí ó wáyé láàrin ikọ̀ ọlọ́pàá àti Àmọ̀tẹ́kùn ti ṣe ènìyàn 6 léṣe ní ìlú Àkúrẹ́, olú ìlú fún ìpínlẹ̀ Ondo.
fàákàjà bẹ́ sílẹ̀ lórí ẹni tí ó fẹ́ fi afurasí tí wọ́n fi ẹ̀sùn olè kàn sí àhámọ́. Afurasí yìí ni wọ́n ní ó lọ jí ohun ìní ní ilé ìjọsìn kan nítòsí ibùdókọ̀ Sunday ní Ìjọkà. Àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn jábọ̀ wípé ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò méjèèjì yìí jọ wọ̀yá ìjà pẹ̀lú ìbọn bí wọ́n ṣe ń yìnbọn lákọlákọ fi èyí dá ìfòyà sílẹ̀ láàrin àwọn olùgbé. Ikọ̀ Àmọ̀tẹ́kùn ni wọ́n ní ó kọ́kọ́ fi afurasí yìí sí àhámọ́ kí ikọ̀ ọlọ́pàá tó yadé láti fi agídí mú afurasí lọ pẹ̀lú ẹsíbíìtì tí wọ́n kó jọ. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Aláyàndé Olúṣọlá fìdí ẹ̀ múlẹ̀ wípé òṣìṣẹ́ ọlọ́pàá ni ó kọ́kọ́ dé ibi ìṣẹ̀lẹ̀ kí rògbòdìyàn tó bẹ́ sílẹ̀. Ó ní bí wọ́n ṣe ń ṣiṣẹ́ wọn lọ ni ikọ̀ Àmọ̀tẹ́kùn dé pẹ̀lú èrò rẹpẹtẹ lórí ọkọ̀ alùpùpù bí wọ́n ti fi agídí já afurasí gbà tí wọ́n sì ti pàṣẹ èyí ṣe òṣìṣẹ́ ọlọ́pàá méjì léṣe. Èyí ló mú kí kọmíṣánná ọlọ́pàá Wilfred Olùtòkunbọ̀ Afọlábí darí ikọ̀ tactical squad lójú ẹsẹ̀ láti lọ gba afurasí ọ̀hún àti ẹsíbíìtì rẹ̀. Lẹ́yìn ìjíròrò láti ọ̀dọ̀ àwọn adarí ikọ̀ méjèèjì ni wọ́n tó ṣẹ̀ṣẹ̀ dá afurasí padà àti ẹsíbíìtì rẹ̀ sí àgọ́ ọlọ́pàá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ààrẹ ìjẹta Goodluck Jonathan ti ní sáà ààrẹ ìjẹta Musa Yar'Adua kéré jọjọ ṣùgbọ́n ó ní àpẹẹrẹ. Jonathan sọ ọ̀rọ̀ yìí bí ó ti ń ṣe ìrántí ọdún 15 tí Yar'Adua di olóògbé tí ó ti ní sáà rẹ̀ jẹ́ àwòkọ́ṣe fún adarí gidi pẹ̀lú ẹ̀yìn tí ó fi sílẹ̀ tí ó kún fún àlàáfíà àti ìjíhìnrere. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni Jonathan kọ sí wípé ọdún 15 sẹ́yìn ni orílẹ̀-èdè pàdánù adarí gidi tí ó ṣetán àti ṣe àtìlẹ́yìn fún orílẹ̀-èdè lọ́wọ́ ewu. Adarí tí ìṣọ̀kan jẹ lógún pẹ̀lú iṣẹ́ àṣekára àti ìbọ̀wọ̀ fún òfin. Ó ní bí ó tilẹ̀ jẹ́ wípé sáà rẹ̀ kò pẹ́ ṣùgbọ́n ó kún fún ipa rere fún ìlọsíwájú tí àwọn yóò tẹ̀síwájú àti máa ṣe ìrántí rẹ̀. Jonathan ní òun ṣe àjọyọ̀ ọ̀gá òun, ọ̀rẹ́ àti arákùnrin rẹ̀ fún ìgbé ayé rere tí ó gbé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àwọn akẹ́kọ̀ọ́ gboyè kan láti iléèwé gíga ti kọrò ojú sí bí wọ́n ṣe ń ṣe ìdádúró owó yíyá fún àwọn akẹ́kọ̀ọ́. Bí wọ́n ti ní ọ̀pọ̀lọpọ̀ oṣù lẹ́yìn tí àwọn kẹ́kọ̀ọ́ gboyè tán ni wọ́n tó ṣẹ̀ṣẹ̀ fi owó ránṣẹ́ sí ilé-ìwé wọn. Bákan náà ni wọ́n ń tẹ̀síwájú àti máa gba ẹgbẹ̀rún lọ́nà 20 náírà olóṣooṣù monthly upkeep pẹ̀lú wípé àwọn ti fi ilé-ìwé sílẹ̀. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn akẹ́kọ̀ọ́ gboyè tí ọ̀rọ̀ yìí kàn ti ṣàlàyé wípé kí àwọn tó fi ilé-ìwé sílẹ̀ ni àwọn ti fi orúkọ sílẹ̀ fún ẹ̀yáwó ṣùgbọ́n tí wọ́n dá èyí dúró kí wọ́n tó wá ọ̀nà mìíràn àti sanwó ilé-ìwé. Lẹ́yìn tí àwọn wá fi ilé-ìwé sílẹ̀ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá fi owó ọ̀hún ránṣẹ́ sí ilé-ìwé. Àìpẹ́ yìí ni ìwádìí bẹ̀rẹ̀ lẹ́yìn tí àjọ National Orientation Agency ṣe ẹ̀sùn wípé àwọn ilé-ìwé kan ń bá ọ̀nà ẹ̀bùrú jẹ nínú owó yìí pẹ̀lú àdínkù tí wọ́n ṣe sí owó tí ó yẹ kí wọ́n fún àwọn akẹ́kọ̀ọ́. Ìwádìí àkọ́kọ́ tí àjọ ICPC ṣe àfihàn wípé lẹ́yìn tí NELFund yọ̀ǹda 100 bílíọ̀nù náírà 100 billion naira 28.8 billion naira ni ó tó àwọn akẹ́kọ̀ọ́ lọ́wọ́ tí wọn kò lè ṣe àlàyé bí 71.2 billion naira ṣe rìn. Èyí tí wàá mú ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè NANS lérí àti ṣe ìfẹ̀hónúhàn sí ohun tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní màgòmágó nídìí owó yíyá. Bákan náà ni wọ́n ṣe ẹ̀sùn wípé àwọn iléèwé kan ń lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú ilé-ìfowópamọ́ láti dá sísan owó yìí dúró fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n lẹ́tọ̀ọ́ sí i nítorí jìbìtì tí wọ́n fẹ́ ṣe pẹ̀lú rẹ̀. Nínú àtẹ̀jáde ọjọ́bọ̀ tí ó kọjá ní alukoro àjọ EFCPC Dẹ́mọ́lá Bákàrè ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àkànṣe agbófinró fún àjọ ICPC ti bẹ̀rẹ̀ ìwádìí lójú ẹsẹ̀ tí wọ́n gba ẹ̀sùn. Ṣùgbọ́n ààrẹ ẹgbẹ́ olùkọ́ iléèwé gíga akàwé gboyè Emmanuel Sódẹ́kẹ́ ní àwọn ṣì ń retí àbájáde ìwádìí ICPC. Gbogbo akitiyan láti kàn sí adarí ìròyìn fún NELFund Òṣeyẹmí Olúwatúyì ni ó já sí pàbó títí di àsìkò ìkóròyìn yìí jọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Ìlúmọ̀ọ́ká orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Martins Vincent Osseh, tí gbogbo ènìyàn mọ̀ sí Verydarkman (VDM), ní àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC fi ọwọ́ ṣìkún òfin mú lórí ẹ̀sùn ìdúkokò mọ́ni lórí ẹ̀rọ ayélujára cyberstalking, gẹ́gẹ́ bí ìròyìn ṣe jábọ̀. Orísun ìròyìn kan láàrin àjọ EFCC tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ fìdí èyí múlẹ̀ lánàá Ọjọ́ Àìkú, bí ó ti ṣàlàyé wípé àwọn gbé VDM látàrí oríṣiríṣi ẹ̀sùn rẹ̀ tí àwọn ti gbọ́ wípé ó ń fi ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ rẹ̀ dá láti fi kan àwọn mìíràn lábùkù, kó àwọn mìíràn ní papámọ́ra, ẹ̀sùn tí wọ́n ní ó tàpá sí òfin ìwà ọ̀daràn orí ẹ̀rọ ayélujára fún ti ọdún 2015. Lára àwọn tí ó ti kàn lábùkù láti rí òṣèrébìnrin Ìyábọ̀ Òjó àti Tonto Dike pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá ní oṣù karùn-ún ọdún 2024. Nínú oṣù kẹsàn-án ni ọkùnrin bíi obìnrin Idris Okuneye, tí gbogbo ènìyàn mọ̀ sí Bobrisky, fi ẹ̀sùn ìbanilórúkọjẹ́ kàn án pẹ̀lú owó ìtanràn bílíọ̀nù kan náírà. Oṣù kẹrin ọdún 2025 ni ìjọ̀gbọ̀n tún bẹ́ sílẹ̀ láàrin rẹ̀ pẹ̀lú olórin ẹ̀mí Mercy Chinwo lórí ọ̀rọ̀ àbùkù tí ó sọ tako Chinwo, kí ilé-ẹjọ́ tó pàṣẹ kí ó lọ pa ọ̀rọ̀ náà rẹ́ kí ó sì tọrọ àforíjì ojútáyé. Agbẹjọ́rò rẹ̀ Dèjì Adéyanjú náà bá akọ̀ròyìn sọ̀rọ̀ lánàá láti ilẹ̀ òkèèrè bí ó ti sọ èròǹgbà rẹ̀ àti tètè padà sí ìlú Àbújá láti wá ṣiṣẹ́ lórí ìyọ̀ǹda oníbàárà rẹ̀ tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú lẹ́yìn tí ó sọ̀rọ̀ ìta gbangba sí ilé-ìfowópamọ́ GTB ẹ̀ka ìlú Àbújá lórí bí wọ́n ṣe gbọ́n owó yọ nínú àpò ìkówósí ìyá rẹ̀ láì gba àṣẹ. Adéyanjú fìdí ẹ̀ múlẹ̀ wípé òun á padà sórílẹ̀-èdè lónìí Ọjọ́ Ajé títí aago 4 ìrọ̀lẹ́, gẹ́gẹ́ bí ó ti sọ fún akọ̀ròyìn. Ó fi kún un wípé àjọ EFCC kò tíì sọ pàtó ìdí tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú VDM, ṣùgbọ́n ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Ọmọ́yẹlé Sowore kọ̀rọ̀ ojú sí bí àjọ EFCC ṣe fi VDM sí àhámọ́ lọ́nà àìtọ́ pẹ̀lú èròǹgbà àti pa á lẹ́nu mọ́, lẹ́yìn tí ó fi ẹ̀sùn kan àjọ yìí àti àwọn adarí rẹ̀ wípé ìwà ìbàjẹ́ wọ̀ wọ́n lẹ́wù. Èyí ń wáyé bí ìràwọ̀ olórin Afrobeat Davido ṣe fi ìṣọ̀kan rẹ̀ hàn sí VDM. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni Davido ti yànnàná ipa VDM ní ìgbésí ayé ará ìlú pẹ̀lú gbogbo rògbòdìyàn tí ó yí i ká. Ó ní àtìlẹ́yìn àti ọ̀rọ̀ ìyànjú tí ará ìlú fi hàn sí VDM ni ó fún un ní ìgboyà àti tẹ̀síwájú nínú iṣẹ́ rere rẹ̀ fún ará ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.